bàbá wa Sheikh Thaoban gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa táwọn ń jà fún àlífà lónìí èmi náà àlífà lèmi náà ìyẹn lágbájá kan náà ò lè náà jẹ́ àlífà láyé rẹ̀ kò sí àlífà méjì kan nínú ọgbà kan láàyè kan tí ń tayọ ẹni Ọlọ́run bá yàn lálífà. gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tá a jábúrò àwọn mùdírù nínú ilé lónìí èèyàn mélòó lọ́mọ máa lọ sí márkàzì ẹ dákun ẹ fura ẹ má da ìtanú lẹ́yìn ẹ má dàrú bí ọ̀rọ̀ márkàzì ti ṣe lọ yìí pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yìí wà lóòótọ́ ọ̀rọ̀ ẹbí ni àmọ́ ọ̀rọ̀ márkàzì gbogbo ọmọ kéwú lọ́kàn àfẹ́ kí nǹkan kò sẹ́ni kankan tí ó lọ kóòtù kò sẹ́ni kankan tí ó gbẹ́ nìkan lọ kóòtù ẹ jẹ́ ká gbà fọlọ́hún bó ti ń jẹ́ àwọn àlífà tí ń bẹ ní gbogbo ayé wọ́n gbárùkù ti khalifa wọn àwa tá a jọmọ márkàzì náà à ní khalifa méjì bàbá wa Sheikh Muhammad Habibullahi Adam Abdullahi Al-Khilur bàbá wa Sheikh Thaoban gbogbo bẹ́ẹ̀ tí ń dààmú bàbá wa tòní tẹ́ ń fìtínà wọn yìí tẹ́ ń wàhálà wọn yìí pẹ̀lú ọ̀rọ̀ táwọn míín náà ń sọ̀rọ̀ sí wọn lọ́nà tí ọ̀dà pẹ̀lú wíkúwí lérí nẹ́ẹ̀tì ní lérí gbogbo nǹkan ni kí ni wọ́n ti fi gbogbo ìgbésí ayé wọn tí wọ́n ń ṣe ìwọ ni wọ́n ṣe fẹ́mi ara wọn tí wọ́n ṣe láṣeyọrí rí tọ́jẹ́ pé ìtẹ̀mí náà wá ṣe mọ́sálásí ni mo wá ṣe ló kọ́ mi nípa táwọn ọmọ mi ilé kéwù ni mo wá ṣe ló kọ́ mi nípa táwọn ọmọ mi ìkíníkan lèmi náà wá dálẹ̀ ilé tí mo wá ṣe ló kọ́ mi àtàwọn ọmọ mi gbogbo tó wọ́n rí ní Izzu wal Majd àti gbogbo tí ń jẹ́ owó àti gbogbo tí ń jẹ́ fátìwù láyé kò sí nǹkan kan tí wọ́n fi ṣe wọ́n fi dáàbò bo àyẹn náà ní márkàzì yìí náà ni wọ́n ní Ọlọ́run ló dá wọn mọ àwọn èdè táwọn ọmọ àwọn wáyé wá fẹ́ ṣe láyé kò sẹ́ni kan tẹ̀bi tó mọ̀ Ọlọ́run ló mọ̀ ká fa àwọn lẹ̀ ká fọmọ àwọn lẹ̀ Ọlọ́run mọ bí ó ṣe ṣèdájọ́ wọn tó bá láyé ọmọ bí ó ṣe ṣèdájọ́ wọn báwọn bá ń bẹ láyé tí ó mójútó wọn báwọn bá tún dáhùn bá lẹ́mí gógó pẹ̀lú àlàáfíà látàwọn bá sí mọ́ Ọlọ́run mọ bí ó ṣe mójútó àwọn ọmọ náà talẹ́ni tó ní hímánì mẹ́ kálukú ní ti ń jẹ́ jìjàdù tara tiẹ̀ lọ́tún ló sí kálukú náà ní ti ń jìjàdù tara tiẹ̀ bẹ́ẹ̀ ṣe jìjàdù tí kálukú já lọ sọ́run tí kálukú já lọ sósì táwọn náà bá ṣe bẹ́ẹ̀ talẹ́ni tó mójútó àyè náà. bàbá wa Sheikh Thaoban gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú ẹ̀dákẹ́ mẹ́jà ikú yìí wọ́n ṣàwàdà ní khalifa kan náà la máa ń ní nínú àyè kan bàbá ní khalifa kan láàyè kan àlífà àwọn náà ní ó jẹ́ gẹ́gẹ́ bí bàbá tá máa wò ní wò gẹ́gẹ́ bí bọ̀dá má ọ̀rọ̀ tí ọ̀dà Ìlọrin ọ̀fà ìgbà bẹ́ẹ̀ kí lọ́rin ọmọ pé ẹni tó bá jẹ́ gẹ́gẹ́ bí mágàjí ilé àbí gẹ́gẹ́ bí khalifa ní ká máa pè ní bọ̀dá rárá kọ́dà wọ́n bá jẹ́ pé ọmọdé yín náà ló bá jẹ́ khalifa lẹ́yìn bàbá yín ó ti kúrò ní bọ̀dá ó ti di bàbá gẹ́gẹ́ bí àti máa ń ṣe nílẹ̀ yìí nítorí sì ń sẹ́ni ilé Sheikh Adam tẹ́ bá wò pé bàbá náà bàbá tó ní náà ní aṣáájú níwájú káwọn tó jẹ́ khalifa bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ ní Sheikh Nasir Kabara náà bàbá Sheikh Qaribullahi Kọ́lá Àkọ́bí àwọn àgbà míì náà ti ń bẹ níwájú wọn kí Sheikh Qaribullahi tó dé àmọ́ Ọlọ́run ní máa ń yan nǹkan Ọlọ́run ní máa ń tó nǹkan Ọlọ́run ní máa ń gbé nǹkan rẹ̀ kalẹ̀ bàbá wa khalifa bàbá wa àgbà àtàná tí bàbá tó ní wọn bàbá tó sì lọ tọ́jà kọ bí Sheikh Ridwan wallahi tallahi sumadillahi la ilaha illa huwa lẹ́nu ìgbà tọ́lọ́run fi ní ká lásìkò kò síjọ́ tí wọ́n mọ̀ pè mí láyé tájọ́ mọ̀ sọ láyé wà ní ma bá wọn ṣàdúrà fún mi dé ń tọ́jú mi púpọ̀ ó tàn ra mọ́tò fún mi ó ń fún mi lówó ó ṣe gbogbo nǹkan fún mi ṣe bí ọmọ yẹn gbọ́dọ̀ mi níyà yín lọ́mọ Sheikh Ridwan ó gbọ́dọ̀ mi níyà yín Adam nígbà tí ìfẹ́ kí tán lé ọbàjẹ́ kókó lé ọbàjẹ́ òun ni mo sáré sẹ́ǹdì ẹ̀ lọ sí kó padà lọ́mọ yẹn fi wà lẹ́kọ̀ọ́ padà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jábúrò àwọn mùdírù nínú ilé lónìí èèyàn mélòó lọ́mọ máa lọ sí márkàzì ẹ dákun ẹ fura ẹ má da ìtanú lẹ́yìn ẹ má dàrú ẹ wo bí tàn ti ń jà lọ́tún bí ti ń jà lósì lérí nẹ́ẹ̀tì nìsín tí kálukú kan ń wé mọ́ra wọn kálukú kan ti mọ́ra wọn èyí tẹ́yìn dálẹ̀ fúnra yín lọ́la pẹ̀lú ààyè yẹn bóòlẹ̀ ti fẹ́ yanjú rẹ̀ pẹ̀lú àwọn ọmọ tẹ́bí lẹ́yìn àfáwà Muhammad Bashir Adam Abdallah Al-Khilur òun nìkan la fẹ́ rí lẹ́ni tó tún mọ́ ọmọ rẹ̀ lọ márkàzì pé ọmọ mi kó máa lọ sí kò níbi kankan tọ́mọ mi ó ti kéwú márkàzì ni wọ́n jọ gbẹ́rù wá kìíní pẹ̀lú àwọn àtọmọ mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá a já àwọn ọmọ abnahu sheikh yòókù mi náà àwa níbo la mọ́ máa wa lọ lọ́kùnrin wọn àti lóbìnrin wọn níbo ni wọ́n ti lọ lè kéwú ǹjẹ́ tó bá di lọ́la sáwọn ọmọ yẹn ò ní padà sáàyè yẹn àyè tẹ́ lé wọn sá fún nìsín tí àyè òun náà kọ́ ni wọ́n padà ti lo gbogbo tí wọ́n fẹ́ lọ́la sáàyè òun náà kí ó padà di iyì fún wọn tí àyè òun náà kí ó padà di àpọ́nlé fún wọn khalifa tí ò ní tọ́jẹ́ Sheikh Muhammad Habibullah gbogbo ọmọ tọ́lọ̀ ń mú àwọn níbo làwọn fún ọmọ sí wọn ò níbi kankan tí wọ́n kọ́ ọmọ sí tọ́ta yọnu márkàzì gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa táwọn ń jà fún àlífà lónìí èmi náà àlífà lèmi náà ìyẹn lágbájá kan náà ò lè náà jẹ́ àlífà láyé rẹ̀ kò sí àlífà méjì kan nínú ọgbà kan láàyè kan tí ń tayọ ẹni Ọlọ́run bá yàn lálífà ẹni Ọlọ́run bá sì ti gbé kalẹ̀ sáàyè òun náà ní ká lọ lè ju pájú sẹ́lẹ̀ ká jùlẹ̀ fún nítorí pé ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín at-tafkir wal irada ká ronú Ọlọ́run fi sọ́dọ̀ mi ènìyàn ìgbà bí n bá kú tán àbí tí n bá ń bẹ láyé bí mo ti fẹ́ kí lágbájá ó jẹ́ ní ìrònú tiwa nù tọ́lọ̀ fún mi ènìyàn wal irada nínú èrò nínú ọkọ̀ Ọlọ́run tí fi ń yẹra rẹ̀ pé innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun al-irada Ọlọ́run fún mi ènìyàn àmọ́ gbogbo tó tún wá kù lẹ́yìn pé waja'ala at-taqdira wat-tadbira
biyadillahi ta'ala gbogbo tí wọ́n ń jẹ́ agbára ìrònú àti èròǹgbà kò sí lọ́wọ́ ẹnìkankan lọ́wọ́ Ọlọ́run ló wà. Kí nǹkan tá a rò àti tá a fẹ́ kó ṣe déédéé ọwọ́ Ọlọ́run, agbára rẹ̀ Ọlọ́run ló wà. Ní tá a rò pé nǹkan báyìí la fẹ́ kó sì yí padà kó má di nkéré ọwọ́ Ọlọ́run náà ni èyí náà wà. Tẹ̀bírù kò sí lọ́wọ́ ẹ̀dá kan ọwọ́ Ọlọ́run ló wà. Èèyàn lè máa ro nǹkan wàláhì kó jẹ́ pé bọ́lọ́run ti fẹ́ nǹkan rẹ̀ ní òrè. Ẹ dákun jẹ́ ká gbà bọ́lọ́run, ẹ dákun tó tọ́lọ́run. Bí ọ̀rọ̀ Markazi ti ṣe ń lọ yìí pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yìí wà lóòótọ́ ọ̀rọ̀ ẹbí ni, àmọ́ ọ̀rọ̀ Markazi gbogbo ọmọ kéwú lọ́kàn àfẹ́ kí nǹkan kò sẹ́ni kankan tí ó lọ kóòtù, kò sẹ́ni kankan tí ó gbẹ́ nìkan lọ kóòtù. Ẹ jẹ́ ká gbà fọ́lọ́run èdè bí a ti ń rò Ọlọ́run ló mọ̀. Ẹnìkan ọ̀rọ̀ wá sí kan ni nígbà táwa náà wà ní Markazi yẹn, nítorí gbogbo awuyewuye ọ̀rọ̀ yìí ọba wa náà nínú ọgbà láti 95 sí 96 ní 97 gbogbo ẹ̀ pátápátá kò sí kan tá a mọ̀ tì nínú ẹ̀. Níbi èyí tí ń ṣẹlẹ̀ nínú wáàsí alẹ́ ni, èyí tí ń ṣẹlẹ̀ nínú tẹ̀fsírì ni kò sí kan tá a mọ̀ tì níbẹ̀, èyí tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀rọ̀ ni kò sí kan tá a gbọ́ tì níbẹ̀. Pé ẹnìkan ọmọ ọmọ afáwa Sàlátì nù ni tí ó kẹyìn ilé Olúwa ló mọ̀ bí orí ń bẹ́sẹ̀ lọ. Wáàsí tí wọ́n ṣe ní wáàsí alẹ́ níjọ́ náà nù táwọn náà fi pe àkíyèsí wípé gbogbo tẹ́yìn náà ń rí inú létí yìí ń bẹ létí wa náà, àwa náà máa ṣáájú láṣáájú gbogbo táwa náà ké nínú Markazi àfi sọ́pọ́tì àwọn kàlífà ni tí wọ́n yàn. Báfa Sàlátì ṣe la haranta tó nínú mímọ̀, bí wọ́n ti haranta tó nínú ẹwà, tí wọ́n fi haranta tó nínú àsìkí, bí wọ́n ti haranta tó nínú gbogbo gbajúmọ̀, gbogbo tọ́lọ̀ fún wọn pátá wọn fi dìfáìlì gbogbo àwọn tí ń jẹ́ àwọn aṣáájú wọn ni. Ẹ wá wo oore tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ wọn lónìí, ẹ wá wo ẹ̀san tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ wọn lónìí, ẹ wá wo àgbéga ẹni tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ wọn lónìí. Gbogbo àwọn tá a sẹ́kùn náà tá a jẹ́ àbùnà òṣèk ẹ dákun torí tọ́lọ́run, ẹ jẹ́ ajuwájú sẹ́lẹ̀ fáyẹn, ẹ jẹ́ àgbà fọlọ́run, ẹ gbà pátápátá. Kìí ṣe pé ńgbà tá a bá fẹ́ ní bùkátà sí láàmà aṣáájú láṣáájú, kìí ṣe pé ńgbà tá a bá ní ìdìrànlọ́wọ́ láàmà aṣáájú láṣáájú, kìí ṣe pé ńgbà tá a bá wà kankan láàmà aṣáájú láṣáájú. Ẹ jẹ́ ká mọ̀ yí pé ipò tó wà yẹn, àyè tí wọ́n wà yẹn, àyè Sheikh Adam ni. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dúró wọn lọ́tún, tí wọ́n ń dúró wọn lósì, rúùbù bàbá yẹn ni ò jẹ́ kálukú sí mi o. Wàláhì làásìm ìfẹ́ bàbá yẹn ni ò jẹ́ kálukú sí mi o. Kò sẹ̀dìgbà tẹ́ bá lágbájá abẹ́rẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ bàbá wa tòní láwọn khalifa tòní lẹ́tọ̀ọ́ mọ̀ fún wọn nífẹ̀ẹ́ wọn. Ẹgbẹ̀rún àwọn èèyàn ń bẹ ní kọ̀rọ̀ tí wọn ò dé wọn, kódà wọn lè má mara wọn, kódà wọn lè má gbọ́ wọn ara wọn, kódà wọn lè má kíra wọn rí. Bẹ́ẹ̀ sì ni ìfẹ́ òdodo, ìfẹ́ tó múná tó dóko wàláhì bẹ́ẹ̀ láàrin ara wọn. Ẹ dákun torí tọ́lọ́run, àlífà méjì kan ò sí láàyè kan, àlífà kan ṣoṣo òun náà ní ń bẹ. Bí ṣe ń bẹ ní Hadabiya náà nù tí gbogbo tí ń jẹ́ àwọn ọmọ Sheikh Ahmad-Din Al-Hadabi wọ́n gbárùkù tàlífà wọn. Bí ṣe ń bẹ ní Sùmọ̀rá náà nù ní gbogbo tí ń jẹ́ Sùmọ̀rá káàkiri gbogbo ayé wọ́n gbárùkù ti khalifa wọn. Bí tí ń bẹ ní Àgbárígìdò náà nù gbogbo tí ń jẹ́ àwọn àlífà tí ń bẹ ní gbogbo ayé wọ́n gbárùkù ti khalifa wọn. Àwa tá a jọ mọ Markazi náà à ní khalifa méjì, bàbá wa Sheikh Muhammad Habibullahi Adam Abdullahi Al-Khilori òun lọ́lọ́ yíyan fún wa, òun làá sì ń tọrọ kọ́lọ́ jẹ́ kẹ́mi gbogbo àtàláfíà kọ́lọ́ jẹ́ kọ́ máa bẹ lára wọn, kọ́ máa bẹ nínú iṣẹ́ wọn, kọ́ máa bẹ nínú àlàáfíà ìgbésí ayé wọn. Wa illa alhamami insha Allah. Ẹ dákun tó tọ́lọ́run, ẹ̀yin afá wa, ẹ dákun gbogbo ọmọ Sheikh Adam lọ́kùnrin lóbìnrin afá lẹ́ ń ṣe o. Ẹ dákun ẹ má jẹ́ kí ìtàn ó dàrú o. Ìtàn báwọn ọmọ yín ó ti kéwú ẹ má jẹ́ ó dojúrú o. Ìtàn bí táwọn ọmọ yín ó ti lọ lè kẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ ó dojúrú o. Bẹ́ẹ̀ bá wò pé kò jámọ́ kankan lónìí yóò padà dìtàn lọ́la o. Ìtí ó padà wá dìtàn tí ó máa bà àwọn ọmọ yẹn nú jẹ́, tí wọ́n padà máa wá fi sọ tí ó yẹ kí wọ́n sọ fún yín nínú ọ̀rọ̀ àbí nínú ìwé, tí wọ́n máa fi wá wí fún wọn nínú ọ̀rọ̀ tí ó fi wá di ebú ràbàtà mọ́ wọn lá. Ẹ dákun ẹ má jẹ́ ká wù fáwọn ọmọ wọn, ẹ dákun torí tọ́lọ́run. Bàbá tó bí Sheikh Adam Abdullahi Al-Khilori, bàbá yẹn wàlí yí Ọlọ́run, ẹni Ọlọ́run ni wọ́n ní gbangba ní kọ̀kọ̀. Òun ló du òní, àwọn ni wọ́n ra òní, àwọn ni wọ́n ṣe dààmú òní, àwọn ni wọ́n ṣe fìtínà òní, àwọn ni wọ́n ṣe gbogbo ń tẹ́rí tí ò fi dàrú lónìí, tí ò fi dàrú dàpọ̀ mara wọn. Kí làwọn náà fẹ́ ṣe tí ò fi ní dàrú lọ́dọ̀ tiwa? Ọlọ́mọdé kí ilé ayé wọ́n dàrú, ọlọ́mọdé kọ́nà wa ó dàrú, ọlọ́mọdé kí ilé àwọn bá wa ó dàrú. La ilaha illallah subhana rabbika.